ẹni tó interview man yìí ẹni tó interview man yìí ní moment yìí tógo kan bá ti wà nínú ilé kan báyìí àfi kẹ́ gbé sáyé lọ́wọ́ àfi kẹ́ pàdánù tẹ́ bá ti rólógo ọmọ nínú family yín ẹyọ kan báyìí àfi kẹ́ pa tẹ́ bá pa ojú yín ò ní wálé ẹ̀ ní settle whosoever that interview that man wọ́n nu Ọlọ́run nu at this time of one moment ká ní pé nǹkan ṣẹlẹ̀ sínsìn a máa gbọ́ pé fẹ́ help ẹ bóyá nǹkan ṣẹlẹ̀ sọ́ta ọmọ yẹn fẹ́ help ẹ fẹ́ leave tẹ̀ kúrò gbogbo ẹ̀ tó bá máa ṣe fún náà ẹni bí ọmọ ló máa ṣe tí òbí ọmọ náà ló máa sìn ẹni ẹ̀ tó bá fẹ́ ṣe fún bàbá yẹn ẹ ṣe fún gẹ́ṣẹ́ fún Ọlọ́run pé ẹ kò ṣe fún ẹ ọmọ ẹ ṣe fún ẹ yẹn ṣe fún and daddy ẹ lè pe ọmọ yín náà ẹ lè pe lórí fóònù kẹsàn kan tó bá ń ṣe tó bá ń dùn yín àbí kẹ̀kẹ́ fẹjọ́ ẹ̀sùn ẹni tó bá close mọ́ màmá ẹ̀ tó lè bá sọ̀rọ̀ daddy kí ló dé tẹ wá ń ṣòro bí èwe báyìí dágbàlagbà ń ṣòro bí èwe kí ló dé so we have our differences that she and her fans are causing me but me I will always tell the truth òótọ́ ni mama sọ every time this is wrong time ẹ fẹ́ pàdánù ni ẹ fẹ́ gbé láyé lọ́wọ́ kí ló dé kí ló ti ní ibo ni Désọlá ti dé kí ló dé. ṣe bí bàbá dé sí yẹn má bínú sí wọn àwọn náà kàn wọ́n ti wo Yorùbá fíìmù yìí lórí ni Yorùbá fíìmù ti fọ́ orí wọn àgàgà fíìmù yàtọ̀ ṣe ó dàgbà ti wò yá wọn ti believe pé gbogbo nǹkan tí Mide máa ti ṣe yẹn ó máa ṣẹlẹ̀ ní real life dey play bàbá wèrè ní dádì bàbá ṣé ẹ wò bí calling ní best way fún yín ìgbà tí bàbá yẹn reach out sí mi tán bá mi sọ̀rọ̀ lórí fóònù tí mo ṣáà ń béèrè one or two kí ọmọ yìí tọ́jú mi mo fẹ́ kó tọ́jú mi ẹ jẹ́ kó wá sóò ṣàlá kí n kò imagine mo ní bàbá kílẹ̀ yìí náà ṣe fún ọmọ yìí tó fi tọ́jú yín ó ṣáà rí kọ̀sán mo ní òkè kò sí wàhálà mo bá pe mọ́mọ́ adé sìnkì alpha ọmọ mi dáàdi ẹ fẹ́ gbẹ́ni sí máìkì o ó ní sọ̀rọ̀ dáìbà ó ní èkì ẹ lọ ṣe mo ń bọ̀ lọ́dọ̀ yín sí ẹ lọ ṣe mo ní dáàdi ẹ máa ṣẹlẹ̀ yà ṣáà fèmí àti wọn lẹ̀ máa wọ́n tí mo fẹ́ ṣe fún wọn ẹ wá gòkè ẹ wá béèrè who's your father azar who's your father ọmọ wa sọ kẹ́yìn ṣe bàbá wọn ẹ wá ní tam pop sí ẹ táwa ní pop sí ẹ imagine ẹ wá ń bọ́ ọmọ yẹn exchange wọ́n lórí live stream ẹ ń ṣẹlẹ̀ yà ṣe lẹ́yìn bàbá yín bàbá wòye tẹ́kẹ́ useless tẹ wà ń ta tẹ́ ń tọ́jú ọmọ tẹ́ máa fi ìyàwó lẹ̀ ẹ máa fi ìyàwó àtọmọ lẹ̀ tẹ́ bá ti kọ̀ ya wọn báyìí ẹ máa kọ̀ wọn pẹ̀lú ọmọ ni ẹ wáyé yín mo mọ̀ọ́mọ̀ gbé wọn wá sókè kó wá ṣẹlẹ̀ yà ni mo mọ̀ọ́mọ̀ gbé wọn wá sókè kó wá ṣẹlẹ̀ ẹ ń ṣẹlẹ̀ yà ọ̀dàdì ẹ ń ṣẹlẹ̀ yà ìgbà tó ọmọ yín ò tí ì blow tí ò sì blow òòṣà ńlá ò ṣe kíní o ó wá dé kẹ́ àwọn èèyàn tí ń gbọ́ ẹ tí ń ṣe kíní kan lẹ́wọ̀n pẹ̀ òòṣà ńlá kọ̀ òòṣà gbọmọlà ni òòṣà ńlá ni ò gbẹ̀yìn náà òòṣà ńlá wà gbẹ̀yìn ó wá gbọmọ yín tó bá jẹ́ òòṣà ńlá ṣiṣẹ́ ní kílé tí ò fi gbẹ̀yìn ẹ̀yìn tẹ́ jẹ́ bàbá ẹ̀ tó bá jẹ́ ọmọ yín ló wá ń gbé ajé ń ṣe yín dádì ẹ̀ ń ṣẹlẹ̀ yà ẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìyá jẹ ebi apá alájẹ ọ̀tà. ó ti ṣe ṣìnà títí irun òwú ló pọlọ ẹ mọ ẹ má lọ tún lè ṣe kẹ lọ bí àwọn ìyàwó yín kẹ mọ bẹ ṣe ní kẹ fẹ́ yàwó mọ́ but the children tẹjọ dáràn kẹ lọ mọ bẹ fẹ́ tọ́jú àwọn ọmọ yẹn if you did not sow you no go reap okay tó bá jẹ́ àwọn mother yìí lẹ ń dúró bọ̀ wá bá then lọ wò pé everybody will be like Aunty Mide that one na story babe no need ọlọ́pàá matter o need this one no be court matter court báwo ìwọ kẹ ó máa jára jẹ kú ni kúrú náà máa bù ẹ láìsí nǹkan kan àṣà ọ̀nà gbogbo fúrẹ́ báyìí àdánwò tó fi ní ráyè mi àtàwọn ọmọ mi a máa gbé fún ẹ wàá máa lẹ́pa káàkiri báwọn because you don't know what people are going through ráwọn obìnrin ẹ̀rí ṣe ń tọrọ owó káàkiri they want to feed their children obìnrin mi ó ní ojú tì bùkátà ni ò jẹ́ kó lójú tì mọ́ obìnrin mi a máa menstruate á fi òwú á fi páàkì menstruate sàn kó lè lọ dóko toró àwọn ọmọ ẹ fẹ́ lọ school lọ́la ó máa sin menstruation sọ̀hún ni torí ibi tó ń lọ kò ní fún lọ́wọ́ láì ṣe kó rí jó kìí ṣe gbogbo kó téèyàn lọ́jọ́ láyé ló dùn mọ́yàn nínú ẹlòmíì kan lọ́jọ́ kó pé jo my children ní okó òwúdó a wá ṣe gbogbo ẹ̀ tán everything àwa wà okay lápò ńlẹ́ lómi kiri ń sì gúrú mi ńlẹ́ àsíá online loan ẹ bá bèrè á lòun sanwó school ọmọ òun náà ni you wan bàbá ẹ̀yìn ẹbí bàbá yẹn rí ọkọ yẹn nígbà tọmọ yín ṣe wèrè ẹ pé tó ọ̀dà pé ẹ lọ tọ́jú àwọn ọmọ wa balance á sọ pé àwa lọ́mọ òkè òkú lòkú rè bá bọ́ ọmọ àgbákò kan tó bá bọ́ta tó lòun lọ́mọ wo ó máa fọwọ́ járí wọjà ni tó bá jókòó sí tó yẹ kó jókòó sí ó ti yé ó máa fi ọwọ́ járí báyìí ọjà yá ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ kankan ẹ má lọ tẹ́rẹ̀ ara yín pa ẹ má dóyàn lóyún káàkiri ẹ fún gbogbo obìnrin lóyún ṣọ́ fúnra wọn lóyún ni ẹ̀yin náà lẹ ti máa bọ́ta sọ pé they are single mother àwọn single mother yẹn olóṣì ni wọ́n olóṣì aṣẹ́wó ni wọ́n ń gbọ́kọ́lọ́kọ́ kí ló sọ wọ́n dọ́ ní káyámátá ńgbà tó bá ń fẹ́ ahun ni wọ́n gbọ́ wọn fún big man tó ń dó wọn dòkúdò ìdó sàárà tá máa lọ tí ò ní fún lọ́wọ́ tó tiẹ̀ káwọ́ mọ́tò ẹ̀
ní gbogbo wọn doni káyà máa ta tán wọ́n ń ṣe pálapàla tán ń ṣe oríṣiríṣi just to survive ṣé àti face bills ẹ̀yin méjèèjì ń face ẹnu lẹ́gùn ẹ̀ ń jà ká tó wá sẹ́yọ̀ kan ibẹ̀ lóbìnrin mi lọ́mọ 4 o ọmọ 5 ọmọ 3 àìmọye tó wà ní street ẹ lọ wo Òṣòdì ní wọ́n pebì kan nípa kó lẹ́kọ̀ọ́ ilé ojúmọ́ ni wọ́n máa ń gbà ń bẹ̀ ẹlòmíì ò nílé ibẹ̀ yẹn náà máa ń gbé pẹ̀lú ọmọ tó bá ti dago 6 wọ́n sáré wẹ̀ wọ́n tún di bọ́ sí street báàgì tẹ́rí tóbìnrin míì gbé káàkiri yẹn gbogbo ẹrù òun àtàwọn ọmọ ẹ̀ tó wà ń bẹ̀ ni àṣẹ tún máa wúru káyákáyá káàkiri àwọn máa lọ school ọmọ yẹn wá ṣoríire ẹ wá ṣe òkè kúlòkúrẹ ẹ nílé ṣe rifle thing ẹ máa kọ́kọ́ bẹ ìyá yẹn náà ẹ bá bẹ ìyá tó bá gbọ́ òun ló ń lá àwọn ọmọ ẹ òun ló ń tọ́ wọn bọ̀ òun ló ń gbàdúrà yẹn á mọ bóyá máa bá àwọn ọmọ ẹ sọ̀rọ̀ ó yá wá gbé agbára sílẹ̀ ó yá ẹ máa fún lẹ́tọ̀ọ́ ẹ bọ̀ pé ẹ wá kàn ń ruga wèrè bọ̀ a máa kún apá yín ara ń kan àwa kan o ara ń kan wá o má yẹ kí n gbé tèmi kí n fi kọlù ẹ o máa jọ ṣépè fún yín papọ̀ ni o ẹ ṣọ́ra yín lọ́dọ̀ wa o ẹ ṣọ́ra yín o ẹ ṣe wèrè yín lọ síwájú náà ẹ má ní ilé ayé wa lára ẹ jọ single mother it's not easy obìnrin mi ọmọ 30+ ó ti gbó wàhálà àti ìdààmú ni ó ti ru ẹrù kiri ó ti gbó sí bùkátà up and down ẹ máa wò wọ́n lọ́nà láì tán wá tọrọ owó ọmọ ti sẹlòmí ìdónírọ́ ẹlòmí àlójú oúnjẹ bù lórí iná gan ó lè fáwọn ọmọ ẹ lóúnjẹ okòónú ilé dídó ni ó fẹ́ fọmọ lóúnjẹ náà ni láńlọ́ọ̀dù a máa gbára ẹ̀ lọ ṣeré ni láńlọ́ọ̀dù tí ò wọ́ ọ̀tí ẹ̀ bó wà ní bàbá ṣàmù 3,000 lẹ̀ àwọn ọmọ yóò tẹ̀ ṣe concussion àṣàyè lọ gbélẹ̀ fún láńlọ́ọ̀dù ìyẹn máa dóbó ọ̀fẹ́ bàbá eléyín rún eléyín jìnnà alábíyá rún alábíyá dógún ẹlòmíà fẹ́ sọ̀rọ̀ síyàn báyìí ẹnu rùn ní bùtì bí gómẹ̀kì ṣe yọ trọ́fì àjáde ògógóró àgbẹ̀ kẹta ò lè complain àbí bó wá ni ọmọ òsà àjẹun ọmọ yìí náà ni ọmọ yìí mélòó nu yín ló lè ṣe nǹkan yẹn as a man because of children but woman can go any length àwọn tó jẹ́ ìyá o they can go any length because of their children come on wọ́n ṣàtiwá okay my children should be fine so if you are not coming back ẹ jẹ́ kẹ́ lọ tún èrò ara yín pa tẹ́ bá rò bóyá àṣeré o wọ́n ti ṣe fíìmù mi dé àwọn ọmọ mi is coming back wo tí bá wà ní àwọn nọ́mbà ìyàwó ẹ̀ go mark my own face bro ó jẹ́ tán nìyẹn o baby ó jẹ́ tán nìyẹn o ó jẹ́ tán don't play game with me it's not easy landlord àwa tó kanlẹ̀ pọ́nyàn lórí ìṣòwò lé school fees èèyàn náà mọ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe graduation lọ́wọ́ báyìí sí báyìí ọmọ 3 lè fẹ́ graduate papọ̀ wọ́n á ṣí bills jọ. ṣé máma gan ti yó gan ni tó tẹ̀ ti yó ni. ó ti sú mi o. àwọn bàbá yẹn máa wò pé ó easy láti máa gbé kìlò owó kọ ẹ gbogbo apátálà ní wọn náà la ní ìwù bàbá yẹn so but ṣé wọn máa fi ṣe máa wò pé ó easy náà ni. ìyá tó jìyà lórí ọmọ sọdúnì ẹ̀kọ́ wá ẹ wá máa sunkún wèrè ní pé kinní kan kò tọ́jú mi kò ṣe kinní kan ibo lẹ wà. tọ́ bá ti jàjà rí pé ọmọ ń ṣe fún ìyàbá ìyàwó náà máa wọ pẹ́ẹ́tọ́ àwọn ọ̀jẹ̀ káwọn náà jẹ́ is my son is my father is my daughter is my son ẹgbà ẹ lè máa wà proud of the kidney. mo máa ń sọ̀rọ̀ kan ní kí èèyàn kan máa ń sọ pé what you do for your father bí what you do for your kidney kan mo máa àdàbí tẹ́mi bá ṣe wú ẹ̀ fọmọ lọ́mọ máa ṣe wú ẹ̀ fún mi bẹ́ẹ̀ ni tẹ́mi ò bá tọ́jú ọmọ ẹ̀ ọmọ náà ò ní tọ́jú ọmọ tẹ́mi bá tọ́jú ọmọ all those nonsense tó máa sọ yẹn kò lè ṣiṣẹ́ lájé kò ní ẹ̀ bá ṣiṣẹ́ kò lè wá bẹ́ta lè wá bọ́ta kẹ wá máa sọ òṣì ọ̀rọ̀ lẹ́nu ní ké èmi ò tẹ́ gbọ́dọ̀ sọ story ayé mi síta mo ti di kan lábàá ẹ̀ tí bá sọ̀rọ̀ báyìí pín wọ́n máa gbé bẹ́ẹ̀ ni. kàyéfì ńlá rèé o nǹkan máa ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí ẹ súnmọ́ bì ẹ wá gbọ́ o ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ wò ó ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ fọ́nrán yìí látòkè délẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ṣe ń bá wa wọlé sórí ìkànnì wa ẹ dákun ẹ bá wa tẹ subscribe button yín ṣe wá dé subscribe button tẹ́ẹ̀tẹ̀ wọn ò dá yín lówó wọn ò dá owó yín ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá wọn láǹfààní àtòrí ọ̀fẹ́ sí gbogbo tá a bá mú wá sí orí ìkànnì ó ní kinní kan báyìí bí aago níbi subscribe button yín yẹn tẹ́ẹ̀tẹ̀ yẹn ẹ fọ́ tẹ kinní aago ó ní àwọn olóyìnbó ń pè ní notification bell òní ò máa tá inú lóbó lóòrèkóòrè lórí ìkànnì wa ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ ní àkọ́kọ́ bàbá tó ṣe drop ìyẹn fídíò sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ bá wa tẹ subscribe button yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní òrìrì báyìí la máa já sí ẹ máa bá wa comment ẹ máa bá wa like
tọ́ àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó máa ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. years ago bí ẹ ń ṣe mí ò kí ṣe pé mi kì í kún ní àlè ara bọ̀ ọkàn mi ò sí nípa ọ̀rọ̀ obìnrin because ìyá wọn jẹ́ tí mo love gan ṣé kò yẹ ọ̀tọ́ dẹ̀ ti lè darin adìyẹn mú ìwà gbà tóbìnrin kankan mo máa ń wá àwọn nǹkan tóbìnrin yẹn máa ń ṣe obìnrin yẹn dẹ̀ ti bímọ mẹ́ta lórí tó fún tó ṣé ń gbádùn mi obìnrin yẹn ti bímọ mẹ́ta mo máa wò pé ẹni tó ṣe wàhálà fún mi bá jẹ́ mo kàn máa rí woman yẹn mo kàn fẹ́ woman yẹn ni iṣẹ́ àṣebẹ̀rẹ̀ sí ní take care lọ nìyẹn àjọwà tí dá sí bá dé báyìí oúnjẹ tí woman yẹn ń tà lẹ́yìn tí mo náà ṣẹ̀jẹ̀ tí àlàáfíà ń dé tí dá sí bá débi tó bá jẹun gbogbo àti mo tẹ̀ wà lórí dẹ́ẹ̀dì pẹ̀lú àwọn ògiri pa ọkùnrin àtàwọn tó ń tọ́jú pẹ̀lú woman ó máa jẹun ó máa fi abọ́ yẹn lẹ̀ kò ní sí kó máa bá mi fà bọ́ débi tó fẹ́ bá mi ṣoúnjẹ ó máa jẹ ó ń lọ ti ẹnìyẹn ó lè tún dé nírọ̀lẹ́ àgbà tó bá ṣẹ̀ ìyá ìbí ló máa sá wa mo tẹ̀ wà lórí bẹ́ẹ̀d bọ̀ létà ṣàkí máa fọ̀rọ̀ gùn láti ẹ̀yìn ó sì mo ṣáà wà àwọn nìkan lọ ṣe àwọn àjò yẹn fún mo ṣe fún ó débi inú ara wọn ti àánú mi gan dùn àdọ́wà níbi pé jáde tán mi fún mi bọ́ sójú òṣàyẹn mo ṣàdúrà gbogbo nǹkan tí mo ti because ìgbà tí màá ti yẹ ẹja inú ilé yẹn là ń gbé tí mo ti tọ́ dá sí ibi tí mo ti ń bá yẹn sọ̀rọ̀ mo ti ṣe ní mi dá sí mo bọ́ sójú òṣàyẹn mo wá yí ọ̀rọ̀ yẹn padà pé kó da kára tù wá o nígbà yẹn náà mo lérí pé ọmọbìnrin yìí nǹkan tó ṣe yí òbí ṣe lé lọ ìlátẹ̀mí lọ mi ní gorí ẹ̀ ọ̀dọ́ bá gorí ẹ̀ mọ́ sí mi ní mo gùn ẹ̀ náà jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ mọ́ òye ó dàbí ìfẹ́ ti fẹ́ máa mistake lè tún wáyé o gbogbo nǹkan tí bá sọ ẹ foríjì wá o ṣáàdù pé àlàáfíà dé kò pẹ́ náà ni orúkọ ọmọ mi ni mo ń gbọ́ orúkọ ọmọ mi ń gòkè bọ̀ inú mi ń dùn pé ògo kan tiẹ̀ jáde ní ara tèmi but níwọ̀n bá yí ara tèmi ebi ò pa mí ní òwò kì í ṣe pé mo fẹ́ tọrọ owó lọ́wọ́ dá sí o nọ́nà rí lẹ́yìn tó débi tó gbé mọ́tò àti òsàn kankan ó sọ̀rọ̀ yamayama kò mọ̀ ó ní ìgbà tóun béèrè ráksù kan lọ́wọ́ mi tóun náà nídìí ráksù mo ní ráksù méjì wọ́n gbé kan lọ mo ti gbé kan fọmọbìnrin tí mo fẹ́ pé báwọn ọmọ ẹgbẹ́ yẹn bọ̀ náà máa lélẹ̀ ó wá dé olóhùn ti gbálé àwọn owó kan fún ẹ kó tó tó bá àwọn olóhùn ti gbálé wípé ohun kémi tún gbé ráksù yẹn fún mi lè gbé fún mi ti gbé fún ìyàwó ẹ̀ aṣọlá work mi àti ìyàwó mi out ó bínú lọ ó yẹn wo mẹjọ jọptin náà àti ìní tí ẹ wá lára yìí sọmọrọ máa pe mo dẹ promise ẹni mo ní ráṣù mi lè gbé fún ẹ but mo promise ẹ di bàbá ẹ nǹkan tó bá lọ máa fún ẹ wá lọ ṣe but bó ṣe wá sọ̀rọ̀ tó work mi àti ìyàwó mi out tó kúrò tó ṣà lálẹ́ wa ṣé mi ṣe àmọ́ bí àwọn ọmọ ìwà inú ìyá àwọn ṣe wà nù wọn báyìí ó lọ bẹ́ẹ̀ mo wò ní ti tèmi a ṣe gbogbo yẹn lọ gbogbo ẹ ṣe ń gòkè inú mi ń dùn but àwọn nǹkan tá a lọ ṣe fún láti yẹn àsìkò tí ń tó even ẹni tó tẹ̀lé mi òun ló wà lórí nítorí ìyá tó wà níbẹ̀ tó dóṣù tẹ́lẹ̀ tó jáyà gbàgbà tó dóṣù tí ó ṣàyẹn tẹ́lẹ̀ ìyá yẹn ti ṣaláìsí by last year èyí tó tẹ̀lé mi sìn ló wà níbẹ̀ ọmọ yẹn wà lórí tẹ̀bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí pé kóun náà tiẹ̀ wá gbogbo àwọn nǹkan tó yẹ kó tún ṣe kó borí ẹ̀ kó ṣàwọn àdúrà orí bẹ̀ olórí bọ́ fúnra rẹ̀ olóṣàlá ni ẹ kó mórí bẹ̀ kó ra orí padà kó bá orí sọ ilẹ̀ sọ. Désì wo náà sọ̀rọ̀ ẹ̀? Adésọlá ọmọ yín náà ni ẹ má wọrí ẹjọ́ kan máa sọ̀rọ̀ ẹ má wọrí. Adésọlá Firdaus ọmọ alátìlẹ́yìn Adésọlá Firdaus Muslim name ẹni Firdaus alátìlẹ́yìn Mama Desi ṣé kò yèmí ní kó wá ṣe àǹdẹ àwọn sísá yẹn wọ́n kọjá ìgbà tó tiẹ̀ kọ́kọ́ wá bí tọ́jà pé orúkọ yẹn ṣe ń rí látà tó gbádùn sickness yẹn tó máa dé bí wọ́n àti tó gbé mọ́tò yẹn dé inú mi tiẹ̀ kọ́kọ́ dùn fà àwọn mo rí ẹ èmi pé àwọn tí mo rí inú mi dùn ẹsẹ̀ máa pè kẹ́ ṣé kò sí àbọ̀ gbé nǹkan dùnú wá nǹkan kan bẹ́ẹ̀ bó ṣe dé nìyẹn pé ṣé mo ń rí ọmọ ènìyàn ṣe máa náà rí lórí kinní kan ìgbà kan àwo kan nǹkan kan ìní kan ìkodò ó fi àwọn ọmọ tiẹ̀ lẹ̀ òun tán àwọn ọmọ ọlọ́mọ kí láwọn ọmọ yẹn fẹ́ ṣe fún ẹ nǹkan kan àbí obìnrin tó gbé sílé kí ló fẹ́ padà ṣe fún ẹ ilé ìkọlù kan kí nìyẹn bá wà ṣé wàá bá mi jà ni tún káwọn ọmọ ẹ sẹ́yìn bí Dọ́sọ́lá ṣe gbà nìyẹn kí lẹ ṣe lórí wa kí ni kinní kan ẹ̀ẹ́dẹ́gbé sílé kí láwọn ọmọ ẹ fẹ́ ṣe fún mẹ́wàá mú àìwá ní bí yẹn náà mi náà kẹrẹ ní tí mo lásìdẹ́ntì mi lágbára ti ṣe wàhálà mo ra ṣíbà kékeré kan ìyẹn lèmi náà manage inú báyẹn mo wà tí mo ti ń bá yín sọ̀rọ̀ rẹ̀ lára ilé bàbá mi ìfún pálọ̀ tí mo ń lò ní mo fọ́ tí mo fi ṣe shop tí mo rọra fi ń ta bá mi inú ẹ̀ náà lè máa ń bá mi gbogbo àti ó ti sin kọ̀ọ̀kan fún ẹ tẹ máa mú nǹkan sí mi lọ́rùn tẹ máa jẹ tẹ máa mú sí mi lọ́rùn bíbá kì í ṣe pé owó ọwọ́ ẹ̀ kì í ṣe pé dín pa wá ṣe àwọn nǹkan ẹ̀ àǹdẹ tó bá ti ń gbé mọ́tò ẹ̀ wá bí tírẹ́tì ń pọ̀ fún mi náà àdúgbò mi nísìnyí ọ̀pẹ lomi ń gbẹ́lẹ̀ ṣe pé fún mi pé àṣẹ wọ̀ wáyé aláyé ni ẹ̀yin láyé mi nípa fún kò sí lóòótọ́ èdè pa mi ìlú pẹ̀lú bí òye sí nǹkan ní ṣọ́ọ̀bù kò ní sáwọn nọ́mbà mi ń bọ́yà ọ̀bọ̀ mọ̀ just pé àǹtí yẹn ọmọ àdúgbò ọmọ street ẹni tàbí ọmọ ra street sister mi ni ó dẹ́ rí i pé bọ́ yẹn ń ṣe pẹ̀lú mi olùṣe sí tó kọ́ máa gbọ́ ọkàn yẹn ó grab pé why olùṣe sí wọn mọ bíbí ìbà ìṣe rí tẹ́lẹ̀ ìgbà tá a tẹ̀ tí mọ̀ àmọ́ bí ọ̀dọ́ ilé oníkìṣẹ́ ọmọdádì ẹni kìṣẹ́ ọmọ ẹ̀ kìṣẹ́ ọmọ ilé wa fẹ́ gangan. Yàyẹn gan ló fẹ́ bẹ̀rẹ̀. Dáàdì kí lẹ fẹ́ gangan kí ni nǹkan tó ṣe kí ni point ọ̀rọ̀ yín sà kí lẹ fẹ́ kó ṣe fún yín.
jẹ́rí ibi tí ọ̀rọ̀ dé náà ẹ̀ lálùbáríkà níbi ní pé àwọn kan ṣe tó wọ́n sí ìpínlẹ̀ ọ̀jẹ̀ nípa ilé ayé ọmọ wọn ṣe kò ọmọ dúpẹ́ ájú ara ẹ̀ òun ni mo ní kó wá ṣáájú ara ẹ̀ tẹ́lẹ̀ kó wá ṣàwọn kan gbogbo yẹn ti lọ but now mo fẹ́ confam ṣé mi ní bàbá ẹgbàá gbogbo kí má wulẹ̀ ṣàṣìdá mi má kọ̀kọ̀ sí kankan kí tẹ́lẹ̀ ara ṣe bí kan ló ń pa fún mi lọ ẹ̀. mama náà fẹ́ sọ̀rọ̀ olùṣẹ́sí ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ káwọn èèyàn olùṣẹ́sí ẹ̀ṣẹ̀ sùúrù ẹ̀jẹ̀ kí n sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kọ́ mọ̀ pé káwọn èèyàn máa sọ sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù yín mọ́ ká máa béèrè owó kọ́ máa ṣe tuwálé ní sùúrù agbàwọ̀dù calm down please. kẹ́nìbọ̀dì máa ṣe ní burúkú lórí péjì mi mọ́ kẹ́nìbọ̀dì fi mí sílẹ̀ ẹ̀yin náà ìtàn ọlọ́sẹ̀ ti fẹ́ràn lọ. mama ló ń fẹ́ sọ̀rọ̀ mama wọ́n gbọ́ ẹ̀. èkè ní kí mama farabalẹ̀ kó má bínú kó dẹ̀ má ṣe pé. Good morning, everybody. ní sùúrù mama calm down. àǹtí Tutu mo ń bá yín ẹ ní ṣe oore ṣe madam àmì omi ní ṣoore ṣe madam dadi mama náà fẹ́ sọ̀rọ̀. mọ̀ yín rí ọlọ́run wọn yín sí mi ni àbẹ tí nǹkan tó ń ṣẹlẹ̀ mi mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yẹ́ máa wọ́n ti ebi ni mo ń fi wọ́n sí ẹ̀sọ̀ yín ẹjọ́ tó lọ mr Tutu ẹjọ́ ọlọ́run wọn yín ti lọ lẹ́yìn ìyá tí wàá ṣẹlẹ̀ lẹ́yìn tí dábìá. so ẹni fẹ́ confam tó yá pé ẹ̀yin lẹ bí àbí ìṣò bí mo ṣe bẹ̀rẹ̀ láti ìpátá mi ti ń tẹ ọtí ń gbóhùn nǹkan tó sọ kí ló lè sọ sọ́ọ́ láti sọ. Good morning, good morning everybody. Sister Darasola, Darasola, good morning ma. à ń pẹ́ good morning. Ẹ kú ọjọ́ mẹ́ta ma everybody. First of all mi tiẹ̀ tí bá wọn lẹ́jọ́ náà Ajibike àbí kí nìyẹn ń jẹ́. Any Momas family tó wà níbí báyìí ní àárọ̀ yìí tó wà níbí báyìí ní bí báyìí mo ṣe ń sọ̀rọ̀ presently báyìí èyí Tutu Jibike àbí kí ló ń jẹ́ yẹn ti kọ́kọ́ ṣì sọ̀nà. Ó ti kọ́kọ́ ṣì sọ̀nà. àlẹ́ gbogbo ẹ̀ náà ṣì sáhùn. Abọ́lá ṣorí burúkú ni tiẹ̀ fẹ́ bàjẹ́ ni. Ó ní jẹ̀bi ayé. Ó wà báyìí bàbá yìí ṣe ìyàwó ṣorí burúkú káàkiri yàrá. Ó ní ṣorí bàbá àwọn fún bàbá yìí lọ́wọ́ ni. Ayé máa di ilé ẹ lórí. Àwọn fún bàbá yìí lọ́wọ́ ni. Yóò ṣe tiẹ̀. Ayé máa di ilé ẹ lórí. bẹ́ẹ̀ni fa olóore mi ní Tutu kò ní ẹ̀bí ẹ̀ bẹ́ẹ̀ni ta nǹkan tí mò ń bi ìyá ẹ̀ ló dá mi lóhùn ìyá ọmọ kí ló dá mọ́ ìwọ lórí burúkú gan. ọmọ kan tó ń ṣe PS tó ń ṣe dáadáa káàkiri wọ́n ní kò mọ̀ ṣáyé yìí ó ṣe dáadáa easy babe jọ́tọ̀ ọlọ́run ìjà tó bí ẹ orí ẹ̀ dàrú lé. èmi ni kò bá ta Tutu lẹ̀ tó lọ́wọ́. ní sùúrù ẹ lè máa exchange ọ̀rọ̀ pẹ̀lú ọmọ yín sáà. bọ́dá Kim ìtẹ́kì ò bá ń ṣọmọlé olórogún kò ní dá sọ̀rọ̀ family matter oní family matter kí ni tiẹ̀. In the first place òfìlí àtọ̀nù ẹ̀ lẹ̀ wọ́n ń tẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ kì í bẹ́ẹ̀ ṣe máa ń yọ ẹnu lékú lọ́wọ́ ojú bẹ́ẹ̀ yẹn lọ. ṣé tó bá yẹ pé random person kan ní ṣẹlẹ̀ drag ẹni yẹn bẹ́ẹ̀ tó bá jẹ́ random person kan tí ò lórúkọ tí wọ́n ti ẹ̀ mọ̀ ṣẹlẹ̀ drag ẹni yẹn bẹ́ẹ̀ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ ajá mọmọ tiẹ̀ tọ́jú ó mọ tòdò ọ̀yá kì mọ́lẹ̀ ṣé random person ẹ lè drag ẹni yẹn bẹ́ẹ̀ kò wá sí nǹkan tó wá fi bọ̀rọ̀ jẹ́ ó wá sọ wípé kíníkan ṣórí mo kàn wá fún ẹni wọ́n ní àárọ̀ ìgbà tí wọ́n mi wá bá wọn kò láàárọ̀ èmi ni mo mọ́ mi lóru tí mo rí fídíò yẹn mo ní mọ́mí mi ẹ lọ sọ fún ọkọ yín tó bá fẹ́ wàhálà tí wọn ò bá fẹ́ wàhálà mi ò ní ọ̀rọ̀ tí mo wá bá ẹ sọ mo kò sọ fún ẹni Tutu tí n bá rí fídíò mi ní FYP ẹ àbí mo rí fídíò mi nínú péjì ẹ ń wá wàhálà o àṣẹ ìyọ̀kan péré ni máa pa o ara ń kan mi lọ́wọ́ tí mo wà ní àgàgà mú mi Tutu ẹ̀ wá bá mi iná pressure wà lára mi o frustration wà lára mi o ara ń kan mi o àwọn fásitì mi ò gbọ́n kankan ò ti bá ní go ó ti bá ní kọ́ọ̀mù fún wọn ni o tó bá tún try láti sọ wípé let this be the first and today let it be the first and last day you ever mention Mama Desi in your low miserable life láti dárúkọ mi mọ́ no má interfere sí family matter mi mọ́ ó dẹ̀ tún di ọ̀la kí n sọ pé àwọn tún ní bàbá mi kò kàn anybody má dá sí ọ̀rọ̀ mi no ẹ má yọ ẹnu sọ̀rọ̀ mi gbé family mi wá sí online débi àwọn àbúrò mi gbé wọn wá sí online mi ò fẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má yọ ẹnu sí ọ̀rọ̀ mi mọ́ àjẹ́ bẹ́ẹ̀ tó bá yọ ẹnu sí ọ̀rọ̀ mi ó lè yọ ẹnu lékú lọ́wọ́ jọ̀ọ́ má yọ ẹnu sí ọ̀rọ̀ mi mọ́ lọ mójútó àwọn ọmọ ẹ̀ tó mi bí kákàkiri láti junction kò sí junction kò mójútó wọn family ẹ̀ tó bá yẹ pé time tó take yìí tó fi bà tèmi jẹ́ tó fi ru ẹjọ́ mi kiri yìí lọ fi focus lórí ọ̀rọ̀ ayé ẹ̀ ni ó yìí máa tún ní ibi tó yìí máa tún ṣe díẹ̀ nínú láìfẹ́ ẹ gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sórí ẹ fa ti yín lọ́wọ́ kí ló dé
mi ò ní mọ̀ọ́chì tí mo fẹ́ sọ fún ètùtù wọn ni mo fún ni wọ́n ní ìjọ torí ti Ọlọ́run tó ń jẹ́ ògo tó ń jẹ́ ti Ọlọ́run fìtílì ẹ̀ ṣe tìlì ẹ̀ lẹ́yìn eléyìí kò ju ẹnu sí ọ̀rọ̀ mi wàhálà ló ń wá o tó bá ń gbọ́ wàhálà èmi súnmọ́ Ọlálọ́mí gan ọmọ Ọlálọ́mí fáǹsì ẹ̀ gidi ni mí wàhálà làwọn fà lọ́dọ̀ tiwa ṣáàlà ìsúnmọ́ bí láìla zila wà kó wọnú ìwo ilẹ̀ wọn wá ìjáde fún mi o má yọ ẹnu sí láì fún mi personal issue mi ò kún anybody náà online ní ìgbé family mi wá sí online tó bá yẹ kó mọ̀ pé ẹ̀sìn tó máa wá ṣe lélẹ̀ ṣé o máa try pẹ̀lú mi ni. And again gbogbo fídíò mi tó wà nínú page yẹ kó bá mi bring it down ASAP àjẹbẹ by the time tí ó bá di ọ̀rọ̀ ọlọ́pàá láti mi fún ara wọn tí wọ́n mú ẹ tí wọ́n tó interview ẹ lọ máa ju address ilé ẹ fún mi o ìdí ẹ débẹ̀ ni o tó bá yẹ pé ẹ mọ̀ pé wá fira yín ṣẹ̀sìn online ni ẹ ní try mi o ọ̀tọ̀ ni wípé mi ò ṣe fún ilé o tó bá yẹ pé mi ò tọ́jú mọ́mì mi ayọ̀ ọ̀tọ̀ nìyẹn o ló bá sọ pé yẹn kò tọ́jú ilé kò tẹ̀jẹ̀ bí wọ́n mi gbádùn mi pàṣípàṣẹ o. ó máma nǹkan tó jọkùnrin tún ní nọ́mbà yẹn náà lọ́wọ́. Listen mama ṣẹ́rí ní tí òun náà ṣe tí ìyẹn máa ń wá bí ó máa ń wá bí mistake kékeré nìyẹn ṣe ló fi sá lọ́dọ̀ mi gbogbo ẹ̀ mo sọ fún ìyàwó tí tó yẹ̀ wá ìyàwó tí mo ṣẹ̀ fẹ́ nìyẹn mú fóònù ẹ̀ lọ ló ti torí ẹ̀ sá fún mi even àwọn ibi tó máa ń ṣe lọ mo ní kán bá mi pé mi ilé mọ́ mi ìbàjá náà ṣe pé òun mo ra aṣọ tó wà lọ́rùn mi ó ní aṣọ tó wà lọ́rùn mi iléyá kan tó kọjá lọ kì í ṣe eléyìí o tó kọjá lọ ni mo rà ó ní títí ọwọ́ àánú lé tí mo rà fábúrò ìjọ yẹn gbọgbọ làbúrò ṣe ló faṣọlẹ̀ tó mú fóònù ìyàwó mi lọ nǹkan tó lé yẹn bíbá yìí nìyẹn. Mr. Ṣẹ̀san kì í ṣe pé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ rárá máa ń bẹ mọ́ mi wá pé mi ò ṣe bẹ́ẹ̀ ó ń dùn mí bóyá ń já ṣẹ́rí tuntun kan ọlọ́kan ọ̀hún sí tó bá jẹ́ bẹ́ẹ̀ because èmi gbogbo tó bá fi dídẹ́ mi ìtẹ́sọ̀ bò yẹn sẹ́ mo gbà á anáwá wílẹ̀ ṣì ń wí ṣe fẹ́ gbọ́ nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín láàárọ̀ ìtẹ́ kò dẹ̀ sẹ́ni tó lè bá yín sọ tọrọ tẹ́ ẹ máa gbọ́ because mo rí pé ẹ ti believe pé ẹ right téèyàn bá dẹ̀ ti believe pé òun right ẹ fẹ́ gbọ́ tọrọ òun tọrọ yẹn lèmi bá yín sọ ṣẹ́rí gbogbo ibi tẹ́ ṣe mistake sí mistake yín pọ̀ ẹlẹ́sẹ̀ even kẹ́ wà lórí wíìchì ẹni kan gbé yín sí mọ́tò ẹ lọ bẹ̀ àwọn ọmọ yín ẹ ti ń dàgbà àsìkò ń sìn ilẹ̀ nídìí àwọn ọmọ ẹ lọ bẹ̀ ya wọn ẹ lọ bẹ̀ gbogbo wọn ẹ lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe agídí òrùn. nǹkan tẹ́ fẹ́ gbọ́ ní àárọ̀ yìí yẹn ẹ̀yin kọ́ lẹ bí mi yes ṣe expect pé kẹ́ jẹ níbi tí ẹ ṣe sí mi táwọn lè pọ̀ sí ẹ̀. ìyẹn ò dẹ̀ kàn yín ibi tó bá wà mí ní pé bàbá mi sí ẹ̀yin kọ́ lẹ bí mi tó bá bí mo tẹ́ fẹ́ gbọ́ no forget about it jẹ. no kò yẹ kó ká yín lára báyìí náà kò yẹ kó dùn yín ṣé ibi téèyàn bá ti ṣẹ́gun sí síbẹ̀ ṣé èèyàn máa ń jọba ibi téèyàn bá ṣẹ́gun sí síbẹ̀ ni ṣé ibi téèyàn bá ṣe sí ok gbàtẹ́ wá gbé mi wá sórí afẹ́fẹ́ ẹni sùúrù gbàtẹ́ gbé mi wá sí orí afẹ́fẹ́ ṣé owó tí ò sí kan pa mí mi ò tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ láti jọ tó ti make owó ẹ̀ ló fún mi ẹni sọ sùúrù ẹyọ tó fún mi kí o pa mí ìyá ẹ̀ ló bá mi kọ́ ọmọ mi àtàwọn ìyàwó mi ó bàjẹ́ idiot ni ẹ kọjá ẹ̀gbọ́n débi tó fẹ́ kọ́ ẹ. Dádì ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀yin lẹ gbé wá sọ online ẹ ti sọ ti yín ẹ jẹ́ kó sọ. ẹni sọ yẹ kí n sọ̀rọ̀ tó bá gbé nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn mo ti sọ fún yẹn kó ní dádì mi pé kẹ́ ṣe sí ibi tí ẹ ṣe sí kẹ́ jẹ́ ń bẹ̀ ẹni sùúrù ìjọ wo ni mo rí nǹkan tẹ́ ok kí lẹ lè tọ́ka sí pé ṣe nínú láìfì mi gbogbo pàtó ẹ wá sọ pé ó tó àsìkò kan tí mo fẹ́ ṣe kinní kan tí n bá ṣe ìgbà tí kinní ẹ̀ bá mú mi lára ni màá rántí pé mo ní dádì ẹ tẹ̀ jẹ́ kó mú mi lára náà ẹ jẹ́ kó mú mi lára náà ok ẹ jẹ́ ká tún wá ru ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká dá padà sí wípé tó bá jẹ́ wípé wọ́n kó handcuff sí ọ̀tá mi lọ́wọ́ ní ọ̀la àbí wọ́n sọ wípé ọ̀tá mi ó pa èèyàn ní ọ̀la ṣé lè bọ́tà tẹ sọ wípé ẹ̀yin lẹ bí mi ṣé lè bọ́tà wípé ẹ̀yin ní dádì mi ẹ lè bọ́tà náà àbí tó bá sọ pé kọ̀ọ̀kan ṣe ọ̀tá mi ní ọ̀la ṣé lè bọ́ síta wípé ẹ̀yin lẹ bí mi pé ọmọ yín gangan nìyẹn ẹ lè sọ so ìgbà tó wá gbọ́ pé wọ́n pè mí sí dáadáa wọ́n pè mí left and right nǹkan tí mọ́mì mi wọ́ọ̀tì ni mo ṣe fún wọn bí o ṣe nǹkan burúkú tó bá yẹ pé bí mo ṣe ní lọ́wọ́ bí o ṣe sílẹ̀ mi ò ṣe fẹ́ bí ayọ̀tọ̀ nìyẹn àwọn ẹbí mi ò lálàṣe kankan mọ́mì mi ò lálàṣe mọ́mì mi ò lè pè mí lẹ́ẹ̀kan kí sọ wípé kí ló dé tí wọ́n ṣe ń pè mí láyé ta ni mí mo fẹ́ rí ìbínú Ọlọ́run mo mọ òfin tó wà nínú kéèyàn má tọ́jú ìyá àti bàbá ẹni tí mo gba kurukuru mọ́ mọ́mì mi ó ní ẹ̀kọ́ tí mo tún bá ń pò láàárọ̀ pé mi fẹ́ rí fídíò mọ́mì mi lórí péjì yẹn mi ìfẹ́ ní ti ń drag fún mọ́mì mi mo sẹ́ẹ̀tì fún wọn ní tí bá rí fídíò mọ́mì mi lórí péjì yẹn máa wọ DM bá mi yọ fídíò yẹn kúrò lórí péjì mọ́mì má post mọ́mì mi ẹ jẹ́ kí mọ́mì mi máa ṣe tí má involve mọ́mì mi sínú ọ̀rọ̀ mi ẹ jẹ́ kó dá máa ṣe tiwọn ẹ jẹ́ kó dá máa ṣe tiwọn tí ẹ bá tọ́jú mi kí lèèyàn jẹ tí òun tó àfọlá Ọlọ́run òun náà ẹ wo bẹ ṣe ń sọ òun náà lè tún sọ lórí live lára ẹ ní fún mọ́mì mi mo jàjẹ ẹni tó tọ́jú mi ta ni mo fẹ́ jọ tẹ́lẹ̀ ṣáárà ta ni mo fẹ́ jọ ni ẹni tó tọ́jú mi ni máa jọ wàhálà mọ́mì mi pọ̀ jù kí n sọ wípé báwo ni tí wọ́n ṣe jẹ́ tí bá gbogbo nǹkan tí mo kó jọ ní ọjọ́ tèmi tí bá yíjẹ padà kúrò mọ́mì mi lónìí mọ́mì mi tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ
ẹ tún wá gbé ọ̀rọ̀ ìyàwó yín ẹni kíní kan ṣe kíní kan ẹ rántí ọjọ́ tí mo pè yín pé dáàdì mi mo fẹ́ gbé ṣúra kí lọ́dọ̀ ìgbà tí mi ò tiẹ̀ tí ì di pé mo fẹ́ dìkọ̀ tí mo dé lẹ́ni ẹ kí máa bọ̀ kí wá gbé mo dé ọ̀dọ̀ yín tán ìyàwó yín gbé kúrò lẹ́bí ìyàwó yín lónìí kí tó kúrò ní ẹ̀sìn pé ìyàwó yín lónìí ṣé rántí sọ fún lórí live àbí ìgbà tí ẹ ra aṣọ ìgbà tí ẹ ra aṣọ fábúrò mi tó di ọ̀rọ̀ jáńkó tó ọ̀rọ̀ lẹ́nu ẹ̀yà àti àbúrò mi tó padà sọ fún mi pé ra aṣọ fún Jíbọ́lá mo sọ fún Ọlọ́run ló mú iṣẹ́ ra aṣọ ẹ̀ tí ẹ ra aṣọ fún mi lágbádá lè ra aṣọ fún ẹ̀sùn wípé orúkú pé ìfúnmọ́ mi ni mo jájẹ so kí wọ́n lè expect látọ̀dọ̀ mi still yet náà ìjọ tí mo gbé mọ́tò wá sọ́dọ̀ yín èmi ni mo kọ́ mọ́ mi ṣe kàlọ́ sórí dáadé mi pé èmi náà kọ́ mi kọ́ ń fà sí wọn ni ó tún wá jẹ́ mọ́ ìpínmọ̀ ìṣègbà lẹ́ngbà yẹn obì tó fẹ́ kú sórí ọ̀rọ̀ lọ́rọ̀ ṣóun láì tí kò máa gbọ́ o bí mo ṣe sọ fún èmi ní pẹ́tẹ́kì mo lọ sí ọ̀dọ̀ wọn mo dí ọ̀dọ̀ yín jọ yẹn ṣẹ́yìn lẹ pè mí ni wọn máa fún yín nọ́mbà mi torí mi lè jẹ́ kí family problem kó pa mí dànù mi lè jẹ́ kí family problem pa mí dànù ó tọ́ ni tí wọ́n mi bá pè mí jù gan-an gbọ́n mi máa pè ìpadà tí bá ti ṣe kíni máa pè ìpadà èmi náà struggle ni wọ́n mi dẹ́ understand mi ì bá wọn lọ fà kí máa mi sọ fún mi lẹ́nu wípé mọ́mà gbogbo nǹkan tó ní ní ayé ẹ̀ lẹ́nu gbogbo nǹkan tó ní ní ayé ẹ̀ lẹ́nu yí padà sí orúkọ àwọn ready láti ṣe wọ́n tiẹ̀ náà ṣé ibi tí ẹ ṣe fẹ́ wá jẹ́ ṣé price mi ni ṣé ìgbà tí wàá gbé mi wá sí online sí ok online ló fẹ́ sọ bí mo fẹ́ náwó àpò mi fún mi ṣé online ló fẹ́ sọ bí mo fẹ́ ṣe àtẹni tí mo fẹ́ ṣe fún àtẹni tí mi ò ní ṣe fún ṣé online ló fẹ́ sọ ẹ fọ́ nìgan ṣá owó tí ò sì kọjá díjẹ́ kan ò lè gbà tí wàá sọ fún yín pé mi ò ní nìyẹn Ọlọ́run dẹ̀ ń jẹ́ kí lóògùn tí máa sọ pé mi ò ní fún ẹ̀yin gangan ni mi ò ní fún ṣùgbọ́n fún mọ́mì mi ó wà fún wọn ẹ wá ń sọ yá ìdí ọ̀rọ̀ sọ ẹni pé tèmi báyìí pé wọ́n ní kí wá ṣe nǹkankan mo ní kí wá ṣe nǹkankan mo ṣe kíní kan mọ́mì mi ò ẹ mọ̀ pé mọ́mì mi wọ́n sí nídìí òrìṣà ńlá bí kí lórúkọ mọ́mì mi ò sí ẹni tí ń pa ẹ̀ mọ́mì mi ò ń ṣe òrìṣà ńlá so ìgbà tí wọ́n ṣe fún mi ní ọ̀gá mi gangan ló tún sọ fún mi ní pé dáṣọ Fọlákẹ́ nǹkan tó ń ṣe mọ́ máa yìí bóyá kẹtù fi kẹtù ṣe òrìṣà ńlá fún náà láfi wá yín kan tí ó bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ ṣàfi wá yín kan ni abẹ́yìn gan-an ti pé Désọ́lá wà níbí kan ni ẹ̀mẹ́ tó ń jẹ́ Désọ́lá ẹ wá fi ṣí òrìkó tó bá yẹ pé ẹ wá ń gbọ́ pé mo máa ṣe kíní kan ọ̀tẹ̀ ìjàlè lánàá wọ́n mú wọ́n ṣe kíní kan ṣé ilé bọ́ta pé ìdájú mi ni ẹ wá ní àwọn fámìlì yín kan wọ́n fẹ́ jáde wọ́n fẹ́ ṣé ìyáwó lè wo ojú èmi yìí kó bá mi sọ pé kíní kan fẹ́ ṣòun àbí ẹbí yín mélòó ló gbà wá tira ẹbí yín mélòó ló gbà wá tira torí ẹni tó gbé yín wá sí kóòtù ibà yìí wọn ò bá yín ro ẹjọ́ yẹn dáadáa wọn ò ro dáadáa torí yẹn fẹ́ group page ẹ̀ ntáyé ló mú kó ṣe tó ti dojúrú ó fẹ́ group page wá interview yín èyí náà wá ń dànù bí omi ṣọwọ́ wọn ibi tẹ wá yọ ó ti kéré jù o is better kẹ lọ sí Oríyọmí Hamzat tó lè pè yín nìyẹn bí owó tí ò sí jẹ̀díjẹ̀dí kan ò lè gbà 5 naira tó kéré jù mo wá ń jọ yẹn mo sọ fún yín pé dáàdì mi kò só lọ mi ní pé bọ̀ ìjọ tí bá ti padà wá máa wá sọ́dọ̀ yín ẹ bèèrè lọ́mọ́ mi tí bá wá sí lọ́dọ̀ mọ́ mi lọ́jì ni máa lọ sùn torí kò sí network ní ọ̀dọ̀ mọ́ mi tí bá dé ọ̀dọ̀ wọn mo dé wá sọ fún jẹ́ iṣẹ́ wá pọ̀ lọ́rùn mi mo ní kákàkiri láti ibì kan síbì kan mo tún tuntun nínú ẹ̀ náà mo tún wá sọ́dọ̀ yín mo dáàdì mi kò só lọ mi but ẹ bá manage 50,000 yìí ẹ bá manage 50,000 naira yìí mo ṣe tèmi fọ́lọ́run ni tó bá yẹ pé lóòótọ́ mọ́ èmi jẹ́ èèyàn burúkú bí bẹ́ẹ̀ ṣe ń sọ pé ìyá mi ni mo fi kíní kan jọ ìyá mi ni mo fi kíní kan jọ bí mo sọ pé mo ń bọ̀ lọ́dọ̀ yín mọ́ mi máa confuse ni lẹ́yìn Ọlọ́run mi mọ́ èmi sọ̀rọ̀ Ọlọ́run mi kékeré tó lè bá mi sọ̀rọ̀ tí máa yarí mọ́ èmi tún ni mo tún gbé fún nísìnyí tẹ́wá di pé wọ́n pe Désọ́lá left and right wọ́n pe Désọ́lá left and right ẹ wá bọ́tà ẹ wá ní Désọ́lá ọmọ yín ni Désọ́lá ọmọ yín ni who does that nǹkan tẹ́ fẹ́ gbọ́ ni mo ti sọ fún yín ẹ fẹ́ kí n pẹ́kọ̀ bànújẹ́ fún yín ni mo dẹ̀ ti sọ fún yín pé nǹkan lẹ̀ bí mi ṣó tọ́ ẹ̀ mọ̀ pé wá fira yín ṣẹ̀sì online ni ẹ̀ ní try mi o ọ̀tọ̀ ni wípé mi ò ṣe fún ilé o tó bá yẹ pé mi ò tọ́jú mọ́mì mi ayọ̀ ọ̀tọ̀ nìyẹn o lọ́ba sọ pé yẹn kò tọ́jú ilé kò tẹ̀jẹ̀ bí wọ́n mi gbádùn mi pàṣípàṣẹ o ọ̀tọ̀ ni mo sọ fún yín o. mama ó ti tó ìtò sọ yẹn náà tó ẹ tútù kí lórí sọ sí gbogbo ètò wà nílẹ̀ ṣé o ní nǹkan tó yìí fẹ́ sọ àbó ti tán. èmi ò ní kankan tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìmọ̀ but àwọn èèyàn ló misquote mi o. This is not what I had in my intention. This is what happened. Molushe Sisha and Gomi. This person we are talking about, I've known him, Mutimowo, as far back as 7-6 years ago. He don't fish a business, mommy. Wait, let me talk, please. Let me explain myself. Wait, no, Jack, parí ọ̀rọ̀ mi pẹ̀lú ẹ. Ọmọ pé ìgbà mi wà. Ibi tó bá yẹ kí ní sùúrù jẹ́ sọ fún ọmọ pé ìgbà mi. Ibi tó bá yẹ kí wait, èmi fẹ́ máa lọ mi ò bá yín láì gbogbo ẹjọ́ ilé. Ṣé mo kàn sọ fún yín. Ọmọ pé ìgbà mi ibi tó bá yẹ kí ó ti bá ọgbọ́n, kí ó bá bá àgàn bẹ́ẹ̀ ó máa ń dùn yàn gan. Ẹnu mi kò lè dàgbà. Kó má dà ní ọjà àti ìgbàrà odò. Ọkọ àwọn single. Mama, èmi ò jẹ́ wọn online. Èmi ò jẹ́ wọn online. Kò sí ọ̀pọ̀ tẹ́lifí followers ṣe. Anything. Mama, ó ti sọ more than enough. I will say don't say anything. Ma mo fẹ́ sọ̀rọ̀ tèmi kémi máa lọ. Fẹ́ sọ̀rọ̀ tèmi kémi máa lọ. Mo ń sún lójú òun lọ fi gbé jí mi. So mo kàn ní kí n sọ fún ẹ àwọn fídíò mi tó wà lórí page yẹn tó ti lọ rújọ́ wípé kọ bọ́tà kọ́ tọ́jú bàbá wọn kọ́ ṣe kíníkan kọ́ wá sùn divine bàbá mo dẹ̀ ti wá sọ ẹni tí láti mi jẹ́ fẹ́ pé wọn kì í ṣe àwọn kọ́ ni bàbá mi mo dẹ́ bàbá mi mọ̀ mo ṣẹ́ tí ẹ mọ ọdún tó bí mi in the first place ṣẹ́ mọ ọdún tó bí mi ṣẹ́ mọ year mi ṣẹ́ mọ month mi ṣẹ́ mọ ọjọ́ tí mo jẹ́ nínú month like ẹ mọ date mi nínú month
ọmọ ṣùwò ni mí ṣe lè sọ ọmọ ṣù tí mo jẹ́ ṣe mọ bí mo ṣe lọ primary school tí mo lọ secondary school kó tó di wípé mo dúró ní 300 level Ọlábísí Ọ̀nàbànjọ ṣe mọ bí mo ṣe ẹ máa sọ kí nìkan wípé ẹni ṣú gbàgbé ẹni kò rántí èmi lè gbàgbé èyí tẹ sọ ní gbogbo school tí mo lọ yìí èyí lè ràn mí létí pé báyìí lè sọ nínú ẹ lẹ́yìn mọ́mì mi ṣì tún ni o lẹ́yìn mọ́mì mi ṣì tún ni o mọ́mì mi ní ilé ní lọ́la ní gbogbo ọjọ́ gbogbo ní ìdẹ̀lẹ́ bá fi ṣú ìyá yẹn láyé torí ìgbà tí òjò ń pa igún mi ìyá mi ni mo rí kò sí latest food tó jáde ní ẹ̀ní kó tó di pé mi náà dẹ̀ tó padà ra fóònù fúnra mi kí fóònù jáde lẹ́ni mo máa fi scope gbowó jáde lọ ọmọ mi máa parọ́ fún wọn fóònù mi jábọ́ sómi ọmọ fóònù jábọ́ sómi kẹ̀ tó mẹ́mọ́ kò máa ṣe TikTok mẹ́mọ́ kò mú like fídíò gan ìmọ̀ tí ń ṣàlàyé ọkọ̀ bẹ̀rẹ̀ TikTok tẹ́lẹ̀ tájọ́ ń ṣe ìmọ̀ tí ń ṣe fídíò yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lọ́ ń gbà fún mi ẹ wá ní pé kí wá ní owó lọ́wọ́ náà tán kí wá sọ wípé báwo ni tí mọ́mì mi ṣe fẹ́ jẹ́ ìgbà tí wọ́n fẹ́ rí ìbínú Ọlọ́run tó bá yẹ pé yìí náà ẹ ṣe fún mi ni kò sí nǹkan tí yàn jẹ tí yàn jẹ tán kò sí nǹkan tí òun tó àfúlá Ọlọ́run ni mo mọ̀ wípé bá ṣe ń ṣe fún yín ẹlẹ́dàá yẹn máa pèsè fún mi but àdúrà mọ́mì mi lásán mo fọ̀rọ̀ yín ṣírò wípé ẹ̀ sí ilé ayé mọ́ ni mi ò ní parọ́ fún yín mi ò mọ bó ṣe máa ń gbé ọ̀rọ̀ sínú no máa ń sọ bó bá ṣe rí gẹ́lẹ́ ni mi ò ń ṣe fake eye like máa sọ̀rọ̀ kí máa ṣe ojú ayé no mi ò ń ṣe ojú ayé. mama jọ take care easy torí àwọn tó máa gbé nǹkan tó bá ń sọ take care easy. àwọn ọlọ́fà ọgbẹ́ àwọn wá sọ̀rọ̀ ṣé mi wá jọ ìgbẹ́. ẹjọ́ sọ̀rọ̀ káwọn ọkùnrin mi náà lè kọ́ lè lẹ́nu ẹjọ́ sọ̀rọ̀. ẹ̀yin fúnra yín lẹ gbéra yín wá síta èmi kọ́ ni mo wá pọ̀ ju ẹjọ́ kó express rẹ̀ náà it's a èmi normal kọ́ ni thing. mo sọ̀rọ̀ bí èmi bọ́rọ̀ tèmi ṣe rí ni mo sọ yẹn bí ọ̀rọ̀ tèmi ṣe rí lèmi ṣe gbé ọ̀rọ̀ yẹn jáde wá síta no èmi ò ń ṣe kinní no eléyìí ò ń ṣe àsọtọ́rọ̀ ṣé mi mo gbé wọn wá síta ni àwọn lọ́wọ́ drag mi ń tà nítorí kan tí ò yé mi gbogbo ni pé ṣé di dragging ẹ wá drag mi yìí òun ló fẹ́ yọ 100 naira jáde lápò mi nàbí 50 naira owó 100 naira 50 naira tó kéré jù kò yọ jáde ẹ tún wọ́ọ̀sì ọ̀rọ̀ sí ni mi ní parọ́ fún yín ẹ wọ́ọ̀sì ọ̀rọ̀ sí ni mọ́mì mi ẹ lè pè wọ́n bó ti sọ pé mo ṣe kíní kan tó gbogbo àwọn ẹbí mi ń jẹ lára mi àwọn ẹ̀gbọ́n mọ́mì mi ń jẹ torí mọ́mì mi ò lábùrú mọ́mì mi lásgùn àwọn ẹ̀gbọ́n mọ́mì mi ń jẹ kò sígbà tó bá pè mí ti máa nínú mọ́mì mi kò fún àrẹ gan kí tó lè gbélé dúró fún mọ́mì mi ò ń ṣọ́ àfibíṣọ́ lórí ọmọ wọ́n ìmì wọ́ọ̀tì ẹ̀ wọ́n dísàvẹ̀ wọ́n ìmì wọ́ọ̀tì ẹ̀ wọ́n dísàvẹ̀ wọ́n ìmì mo choose mọ́mì mi first ni tẹ́ ẹ bá ṣàdúrà fún mi àdúrà mọ́mì mi lásán ó ti dúró láyé ọ̀tọ̀ lórí mi tó bá yẹ kó máa sọ pé yẹn bàbá yẹn tẹ́ bá ṣàdúrà fún yẹn ayé yẹn ò lè lójútùú kò yẹ kí sì débi tí mo dé lọ́jọ́ tèmi. So dragging yìí ṣe kò yé mi I don't even know what to say anymore. Nǹkan tẹ́ fẹ́ ni mo ti sọ fún yẹn ti bèrè pé ṣé ẹ̀yin kọ́ ni dáàdì mi mo dẹ̀ ti dá yín lóhùn ni pé ẹ̀yin kọ́ ni dáàdì mi ṣùgbọ́n pé kẹ́kẹ́ bá máa sọ pé táwa ni dáàdì ẹ̀ má wulẹ̀ bọ́dà láti mọ yẹn dáàdì mi ọgọ́ fún àwọn tí ń gbádùn ara wọn bí tó wà yẹn dáàdì mi gọ́gọ́ fún àwọn wọ́n ti ń gbádùn ara wọn bí tó wà yẹn so bọ́dà kí n ṣẹlẹ̀ pàmìtì kí n máa lọ. ó dàbọ̀ máa lọ. wàá bá mi lọ yọ fídíò mi tó wà lórí péjì kúrò fídíò yẹn gbọgbọgbọ ló lè tún fa wàhálà fídíò yẹn ló lè tún fa wàhálà tó dáhùn fásitì wà lórí bíbá yìí wọ́n dẹ̀ ṣe pé bí mo ṣe ń pọn bára ṣe ti bínú mi ṣe ń bàjẹ́ bí mo ṣe sọ̀rọ̀ fún yín ara nìkan wọn ọfì àkáǹtì ẹ̀kọ́ fi pa ilẹ̀kùn mi ìdẹ̀ fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn mi ìfẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ látọwọ́ mi no bá mi yọ fídíò yẹn kúrò ní ọwọ́ ìrọ̀rùn ìjọ torí Ọlọ́run bá mi yọ kúrò ní ọwọ́ ìrọ̀rùn. èmi ò jẹun lórí TikTok lọ sọ fún wọn kó bring account down kò sí kò tí fẹ́ fẹ́ account ṣe lọ sọ fún wọn kí wọ́n bring it down. tọ́ ẹ̀yin ẹ̀yẹ wa ẹ̀yin olóye èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn tẹ́ ẹ wà lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yẹ tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè látàrí fọ́nrán tá a ti jọjọ wò yìí tá a sì ti fi ti ara wa gbọ́ kí ni ẹ̀yin náà ní lérògbà kí ni ẹ̀yin náà ní lérògbà tẹ́ fẹ́ sọ tó rà mọ̀ pé ń tẹ́ ẹ wò yìí ẹ̀yin náà ní nǹkan kan bíi méjì tẹ́ fẹ́ sọ tó wà lọ́kàn yín ẹ̀yin náà láǹfààní láti kọ́mẹ̀ntì sí abẹ́ fọ́nrán yìí ẹ kọ́mẹ̀ntì ẹ láìkì ẹ share rẹ̀ bẹ́ẹ̀ sì ń bá wa kọ́mẹ̀ntì tẹ́ ń láìkì tẹ́ ń share rẹ̀ tẹ́yìn náà bá dáwọ́ yé lé òrèrè báyìí la máa já sí àfi àkókò yìí a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di oréré létí gbogbo wa ò mọ̀ gbọ́ o ẹ wo ibi táwa fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sílẹ̀ bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀ kan sórí ìkànnì wa ẹ má gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé kò sí ohun tó ń lọ káàkiri gbogbo àgbáláyé tó jẹ́ pé ẹ ní mọ̀ rí lórí ìkànnì wa àdéhùn tá a bá ń dá nìyẹn ẹ wo ibi tá àdéhùn tá a bá ń dá nìyẹn ni pé àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé ire báyìí lójú owó rí
ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé.